ẹ kojú ìwòran ẹ̀yin olólùfẹ́ wọn Balúwaṣeun Adébóyè ní gbogbo ibi tẹ́ ẹ wà ṣé ẹ̀dẹ̀ òdùn bí ọdún tá a fẹ́ wọ̀ lọ́la yìí 2025 ọdún ayọ̀ ló máa jẹ́ ọdún ìdùnnú ló máa jẹ́ ìbànújẹ́ ò ní dà papọ̀ mọ́ ayọ̀ wa lágbára Ọlọ́run ẹ ní sí ní ipò rọ́jú jẹ rọ́jú mu ní 2025 gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tọrọ ní 2024 tí ayé ń fún 2025 ẹ̀yin náà máa fún ni lágbára Ọlọ́run gbogbo àwa tí àwọn ènìyàn ń pè fúnifúnni lórúkọ bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́ àwa náà à ní tọrọ jẹ ṣé wá rí gbogbo àwọn tí à ń fún àti àwọn tí a lágbára láti fún ní 2025 ẹ máa ní ẹ̀yin tẹ́ máa béèrè lọ́wọ́ àwa fúnifúnni tí ó yẹ pé àwa ní lágbára nígbà yẹn ẹ wá máa ronú inú yín ò wá ní dùn ẹ máa wò wípé tí o bá ń ṣe condition kí gan ni nǹkan tẹ́ lọ béèrè sí ẹ̀dẹ̀ tẹ́ nímọ̀ wípé kò ní ṣe lágbára Ọlọ́run 2025 ẹ̀yin náà máa fúnyàn gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn Balúwaṣeun Adébóyè pátápátá mo gbàdúrà fún yín ìkọ̀kọ̀ ò ní sọnù nínú yín ẹ ní sọ igbá yín nù ẹ ní sọ àwo yín nù tó bá jẹ́ pé ní tinútinú ni mo fi ń gbàdúrà fún ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ohun tí mo bá sọ sínú ayé yín ó máa rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ fún mi ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ fẹ́ mi dénú ẹ̀yin tí ẹ ní lọ́kàn láti pẹ̀gàn mi ẹ̀yin tẹ́ ẹ join mi nítorí pé ẹ fẹ́ wọ́ mi lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà pẹ̀lú mi ní tòótọ́ ẹ̀yin tẹ́ ẹ fẹ́ bí Adébóyè tọkàntọkàn ìfẹ́ Ọlọ́run ò ní jáde nínú ayé yín ẹ ní gbọ́mọ sin ẹ ní sun ẹkún alẹ́ ìbànújẹ́ tó kéré báyìí kò ní dàpọ̀ máa yọ yín ẹ ní di ẹ̀gàn lórí social media wọn ò ní tọrọ fún yín ẹ̀yin náà ẹ ní tọrọ jẹ ẹ máa ṣe rere gbogbo ohun tí ẹ lè ṣe ní 2024 tọkàn yín fẹ́ 2025 tá a máa wọ̀ lọ́la yìí ẹ máa lè ṣe ẹ tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ gbogbo ohun tó jáde lára yín gẹ́gẹ́ bí ọmọ àti ẹ̀yin tẹ́ ń retí Olúwa fún ọmọ àti ẹ̀yin tẹ́ ti bí sọ́wọ́ àtẹ̀yin tẹ́ ń retí tẹ́ máa bí àtẹ̀yin tẹ́ diwọ́ disẹ̀ sínú gbogbo ohun tó ń jáde tó dẹ̀ máa jáde lára yín ayọ̀ ló máa já sí fún yín gbogbo ẹni tó ń retí ayọ̀ lágbára Ọlọ́run ayọ̀ yín á dé ayọ̀ yín á dé ayọ̀ yín á dé ẹ ní kùnà ẹ ní ṣìnà kúrò lọ́dọ̀ Ọlọ́run kẹ́ ẹ tó rí ọwọ́ ayọ̀ yín mú gbogbo ẹ̀yin tẹ́ ń retí ohun ayọ̀ lọ́dọ̀ Ọlọ́run tẹ́ ń béèrè ní kọ̀kọ̀ tẹ́ dẹ̀ ń sun ẹkún béèrè oore tí ò ní ìgbìmọ̀ ayọ̀ tí ò ní gbìmọ̀ Ọlọ́run mi á ṣe fún yín àmín a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ dúró ti Oríyọmí Hamzat àti Queen Naomi lọ́pọ̀lọpọ̀ ìgbà Queen Naomi ló máa fa nǹkan lọ fún Oríyọmí Hamzat á fa nǹkan wá fún Queen Naomi nǹkan tí mo fẹ́ sọ lé ní ó pọ̀ mo kàn tún fẹ́ kẹjẹ́ ká kọ́gbọ́n ni mo ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ akitẹ ní surname yẹn náà Adéyínká Victoria àti ọkọ ẹ̀ tí àwọn ẹbí Adéyínká sọ wípé àwọn gbàgbọ́ wípé ọkọ rẹ̀ ó ní ó ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń bá mi sọ̀rọ̀ láti ọ̀tàn ilé tọ́dẹ̀ ń send oríṣiríṣi messages sí mi mo dẹ̀ rí ní abẹ́ online pé ìránṣẹ́ pé olùṣọ́àgùntàn yẹn àdàlú ti wá bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe rí ní tòótọ́ ó mì pé àwọn tó mọ olùṣọ́àgùntàn yẹn wọ́n ti ń wà ní online wọn ò lè gbéṣẹ́ fún wa ká má ṣe tí olùṣọ́àgùntàn yẹn náà bá ní nǹkan tó fẹ́ sọ ó free láti bá mi sọ o ẹbí ẹ̀ free láti bá mi sọ ohun tí mo bá gbọ́ ni mo máa sọ mi ò mọ Yínká rí o mi ò ń ṣọ̀rẹ́ Yínká o mi ò mẹ́ni kankan nínú fámìlì ẹ̀ mi ò rí fámìlì ẹ̀ rí ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tí mo gbà àti àwọn tí mo ń rí ó wà lára àwọn nǹkan tá a ti máa ń bá gbogbo ẹ̀yin èèyàn sọ látijọ́ yìí ṣe ti gbọ́ if you know you don't love your wife if you know you don't love a woman if you know you don't love a man why do you marry her tẹ́ bá gbọ́ nínú àwọn nǹkan tá a ti ń sọ sẹ́yìn arákùnrin yẹn ti níyàwó kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sì máa mú full story wá mo kàn fi bẹ̀rẹ̀ ni nítorí mi ò tiẹ̀ fẹ́ fi nǹkan kan la ọ̀rọ̀ Yínká yẹn mi ò fẹ́ fi là láàrin rárá bọ̀ mo ti fẹ́ sọ kankan nípa ọ̀rọ̀ Oríyọmí Hamzat tí ó jẹ́ wípé as time goes on kẹ má rò wípé àwọn ènìyàn tí à ń bá fa gbogbo àwọn ọ̀rọ̀ wọ́n wá sí online o àwọn náà ń rí o oríṣiríṣi nǹkan náà máa dì mú ní online gẹ́gẹ́ bí arákùnrin ọlọ́pàá yẹn bó ṣe sọ̀rọ̀ lórí program Sisi Dúpẹ́ èmi ń di nǹkan mú ni kò ń ṣe ẹ̀gàn ni mò ń wá lọ sí under anybody tí bá comment sí under iṣẹ́ wa ti rí wípé kò ń ṣe tẹ̀gàn ni mo bá wá kákan máa fara kínra náà ni àjídèwé náà ni kákan máa fi jọ sọ wípé aṣáàwà ń bára wa sọ̀rọ̀ náà ni ṣàgbàdèwé náà ni
kò sí nǹkan rẹpẹtẹ tá a fẹ́ mú kúrò ń bẹ̀ bó tẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ti mú nǹkan rẹpẹtẹ kúrò ní online tó là wọ́n bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ti mú nǹkan rẹpẹtẹ kúrò ní online tó sọ wọ́n dẹni àná tó sọ wọ́n dẹni ilẹ̀ tó dẹ̀ sọ wọ́n di ẹni tí ò lè jáde mọ́ tó wà láhàámọ́ kọ́lọ́run olódùmarè kó má jẹ́ kí online kó mú ìbínú rẹ̀ wá fún wa adúpẹ́ gidigidi lọ́wọ́ yín so àwọn nǹkan tí mo fẹ́ sọ nípa ẹ̀ nìyẹn tó bá jẹ́ wípé ò fẹ́ràn obìnrin tó rí tó fẹ́ràn ọkùnrin tó rí má gbà fún má fẹ́ instead tẹ́ ṣe máa fẹ́ra yín tẹ́ á máa fi ojú ara yín hàn èèmọ̀ oní ìyálé tó lò lè bẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ ó dẹ̀ ló ẹ̀ẹ́dẹ̀ fẹ́ra yín mọ́ ó dẹ̀ rí obìnrin míì tó lòun lè bẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ ó dẹ̀ ń bẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ yẹn dáadáa mo ṣe investigation ni tí Adéyínká Victoria yẹn tó bá jẹ́ obìnrin tó jẹ́ obìnrin burúkú ní ẹ̀dí ọkọ rẹ̀ Ọmọọba Olúwaṣeun Adébóyè mi ò ní dá sí o bí mo bá tiẹ̀ máa dá sí mo kàn máa sọ wípé bó bẹ́ẹ̀ nìkan bá hùwà tí ò dá nínú ìgbéyàwó kẹ́kọ̀ọ́ra yín ó bẹ́tà ju wípé kẹ́ para yín lọ mi ò fòtélé o parákùnrin yẹn ló pa aya rẹ̀ o torí mi ò sí ń bẹ̀ ṣùgbọ́n nínú àwọn ìròyìn tí mò ń gbọ́ àti lọ́dọ̀ àwọn ènìyàn tí wọn kì í ṣe ẹbí wọn mi ò mọ bára mi ṣe rí sí ọmọbìnrin yẹn jìyà gan mo dẹ̀ máa múròyìn yẹn wá lẹ́kùnrẹ́rẹ́ mo ti ń rí àwọn aláṣọ funfun kan tí wọ́n ń chat pẹ̀lú mi mò ń rí ní ibi DP wọn wípé aláṣọ funfun ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ ń send ọ̀rọ̀ voice note ni mo fẹ́ máa send voice note tẹ́ mọ̀ wípé tẹ́ bá ti send sí mi ó lè jáde then ìjọ aláṣọ funfun ẹ ní láti dìde sí ọ̀rọ̀ tí mò ń sọ yẹn nítorí pé bàbá Ọ̀ṣọ́fà bàbá yẹn ṣe wàhálà lórí ìjọ aláṣọ funfun kó tó di wípé iṣẹ́ yẹn ó rí bó ṣe rí yẹn bàbá yẹn ò fi nǹkan tẹ́ nídìí o bàbá yẹn ò fi nǹkan tẹ́ nídìí o ẹ rí wípé àwa tá a jẹ́ bíi the Apostolic CAC àwọn òbí wa nígbà tí wọn mọ nǹkan tó wà nínú ẹ̀ wọ́n ti máa ń wò bí ìgbà tó yẹ pé tó bá ti lọ sẹ̀lẹ̀ àbó lọ sí kérúbù bí ìgbà tó jẹ́ wípé ó lọ darapọ̀ mẹ́gbẹ́ awo ni which is not nítorí pé wọ́n máa ń gbé àwọn ètò iṣẹ́ kan dúró Jésù náà ṣiṣẹ́ nínú Bíbélì kó tó sọ pé àwẹ̀ àtàdúrà wo ni kí ká fi máa jagun sẹ́ni tó bá wò wípé ètò kan wà nílẹ̀ tóun lè ṣe tìbílẹ̀ ní ẹni o èmi ò báyàn ń kọ̀yìn sí nǹkan tó bá mọ̀ pé o lè ṣe tọ́nà àfilà àràgbélayé tàbí tó fi máa dúró ore tara mi ni mo mọ̀ tó bá jàwé àtàdúrà lásán ni mo fẹ́ máa ṣe mo mọ̀ tara mi ò dẹ̀ kí against ti èèyàn mi ò sọ pé nǹkan téèyàn ṣe ò dáa tó bá ti pé ẹ tó dẹ̀ mọ̀ pé nǹkan tó ṣe yìí ara ẹ ló ṣe fún kò ń ṣe pé o ṣe fún ṣubú ẹlòmíì so ṣùgbọ́n èmi ti bá wọn lọ síjọ aláṣọ funfun mo bá wọn wọnú kérúbù mo bá wọn wọnú sẹ̀lẹ̀ mi ò ń dọ́gba iṣẹ́ mi ò ń ṣiṣẹ́ tán bá jíṣẹ́ fún mi tí mo bá rí pé iṣẹ́ tán jẹ́ fún mi yóò ń ṣe nǹkan tí mo lè ṣe I will never do it mo ti lọ sí Celestial Church rí èmi àti kí lórúkọ bọ̀dá ẹ̀ má jẹ́ ń dárúkọ ẹ̀ kí àwọn ará church yẹn má bàa mọ̀ tó rán dá mi mọ̀ tí wò ẹ̀yìn olùṣọ́ wọn sọ pé kémi lọ ṣe oúnjẹ tí mo bá fẹ́ràn jù kí n wá gbé wá kí n wá máa bu òkèlè yẹn kí n máa fi nọbẹ̀ kí n máa fi sí òun lẹ́nu ṣé ni nǹkan tí ó ń dùn mí tí mo fẹ́ kọ́lọ́run ó ṣe fún mi lọ́lọ́run á tó ṣe fún mi nígbà tán bá ti jẹ́rú iṣẹ́ bẹ́ẹ̀ náà ìwọ náà ti mọ̀ wípé ó ti lọ́wọ́ kànkà nínú torí mi ò ríbi tán ti nu Jésù ló ń jẹ rí even tó bá jẹ́ pé iṣẹ́ yẹn ó máa ṣe nǹkan tí mo fẹ́ gan mi ò ní ṣe é torí it is not by blicker mi ò ríbi tí Jésù ti lọ sọ pé wá ṣe oúnjẹ sí ọbẹ̀ tó fẹ́ràn jù kó wá máa bù kó wá máa fi nù mí lẹ́nu nígbà tó ń ṣọkọ mi how will I be feeding somebody else's husband I can't do it so àwa náà ní ká máa gbọ́mọ gbogbo nǹkan dẹni wo obìnrin náà tó bá ti ń wà nílé ọkọ tó ti ń rí wípé ohun tó ń ṣe yìí bí ò bá mú ẹ̀mí ẹ̀ lọ́wọ́ ó máa mú àlàáfíà ẹ̀ dání tó ò bá lè gbé ọkọ yẹn tì sí ẹ̀gbẹ́ kan àti gbogbo kádàrá nǹkan tó ń so ẹ́ mọ́lẹ̀ tàbí tó ń bà ẹ́ nínú jẹ́ kó o jáde is it not better à ń bọ̀ lórí ọ̀rọ̀ Adéyínká tí a máa gbé jáde ṣùgbọ́n báyìí ohun tí mo fẹ́ sọ rèé mi ò fẹ́ fi picture Alájà Kaola sí orí show tí mo ṣe yìí I'm not doing anything to attract people but mo kàn fẹ́ mú àwọn nǹkan kan jáde nínú nǹkan tí Alájà Kaola tí wọ́n sọ torí ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn ènìyàn tí ọ̀rọ̀ dùn because èmi wà lọ́dọ̀ Oríyọmí mo dẹ̀ find out pé ojoojúmọ́ ni ọ̀gá mi ń lọ síbẹ̀ so mo dẹ̀ jókòó tí wọ́n mo tún béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ wọn so mo dẹ̀ rí wípé fault kan wà nínú àwọn nǹkan tí à ń gbọ́ lórí social media because tí mi ò bá fi ojú mi kan Oríyọmí Hamzat báyìí kí n wo condition tó wà
ó ti ń affect me. I don't know how many people hate him. I don't know how biased is he nínú àwọn ìdájọ́ kọ̀ọ̀kan tó ń ṣe. Mi ò fẹ́ mọ ìhà tó kọ sí Christianity. Mi ì fẹ́ mọ bó ṣe ń dájọ́ Christian. Ohun tí mo mọ̀ ni wípé ẹni tí mo mọ̀ tó súnmọ́ mi tó dẹ̀ ń ṣoore fún àwọn èèyàn kan tí ò dẹ̀ lè perfect 100% wà nínú ṣòro. This time is my friend, is my sibling, is everything to me. I have to be with him in prayer, in everything. Tí mo bá mọ̀ tó bá jẹ́ aláwo ni mí, mo máa gbẹ́bọ nítorí ẹ̀, ṣùgbọ́n mi ò kì í ṣaláwo. So ẹbọ ẹyọ kan tí mo lè gbé, mo lè dúró nínú ilé kí n fi 1 hour dúpẹ́ lórí ẹ̀, mo lè gbàdúrà fún, mo lè ṣe anything. Tí mo dẹ̀ máa hàn ọjà wọn tó jẹ́ wípé wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀ náà kí wọ́n máa ṣe. Gbogbo àwọn tí wọ́n ń sọ wípé mo rí tẹ́nìkan sọ wípé tó bá yẹ pé Queen Naomi nìkan ló wà lórí ẹ̀ ni òun ò bá ti sọ wípé gbogbo nǹkan bá rí kọ́ ṣe fún Oríyọmí Hamzat, tí ẹni yẹn mi sọ wípé wrong nítorí pé ó ń ṣèdájọ́ ẹlòmíì. Ṣùgbọ́n gbogbo tí mo rí nínú ọ̀rọ̀ àwa ènìyàn ni wípé nígbà tí ènìyàn bá ń ṣe nǹkan tó bá ti ń dáa, rọra ṣe o. King Wasiu Ayinde Marshal wọ́n ní rọra ṣe o, anybody tó bá fẹ́ ṣoore wàláì kò ń ṣoore nìkan. Ohun gbogbo tó bá ń ṣe tí ayé bá ti ń yìn ẹ́ jù, rọra ṣe. Ohun gbogbo tó bá ń ṣe tí ayé bá ti ń yìn ẹ́ jù, rọra ṣe. Ní Ọlọ́run bá yọ Oríyọmí Hamzat, èmi àti ẹ̀díjọ́ máa sọ̀rọ̀ personally, and there are something he's doing tẹ́mi fúnra mi máa sọ fún wípé kó má ṣe mọ́. Either it is favouring the public or it is not favouring the public, I don't want to know. He must stop some things. But àwọn oore yẹn ó máa ṣe, mi ní discourage ẹ̀ kó má ṣe oore, but àwọn nǹkan kan wà tó ń fúnra rẹ̀ ní láti yọ kúrò no matter how. Tó bá wá stubborn, tó bá sọ wípé òun ò ní gbọ́, máa wòran, ṣùgbọ́n màá yín ilé ìkànnà lẹ́ẹ̀kọ̀ọ̀kan nítorí mi ní sọ pé torí mo ti bá ẹ sọ ò gbọ́, ó yá máa lọ kó parun. Torí ohun tá a ṣe ń sọ náà nìyẹn wípé tí ara ilé ẹni bá ń jẹ kòkòrò tá a bá sọ fún uru ẹrẹ́ rẹ̀ kò ní jẹ́ ká sùn lóru. Bí èèyàn bá sún mọ́ ẹ tó bá ń wò wípé nǹkan kan máa ṣàkóbá fún, tínú ẹ bá dùn, nígbò bá ṣàkóbá fún, ojú ayé ni o, ojú ayé ló ṣe ni o, ojú òótọ́ ló ṣe ni, ìwọ náà ò lè sinmi. Bẹ́ẹ̀ ni àbí tọ́tẹ̀ ẹ bá kú tó dẹ̀ súnmọ́ tó dẹ̀ wo pé ẹni tó hate ni tó fẹ́ kó kú, ó ṣe wà ṣàdébẹ̀ kí wọn. Lásìkò tó bá yẹ kó sùn lé wà débẹ̀, kò dá kí mọ́ débẹ̀, tí ń bá débẹ̀ wọ́n á sọ pé ojú ayé ló bá lọ lóòótọ́, ṣùgbọ́n àsìkò yẹn á gbà àsìkò kan lọ́wọ́ ẹ̀. So Oríyọmí Hamzat ò dẹ̀ ń ṣọ̀tá mi. Ẹ ṣáà ti mọ̀ wípé tó bá dásìkò ṣòro báyìí, èmi máa ń prefer kí n súnmọ́yàn ju kí n rìn sẹ́yìn lọ. Bẹ́ẹ̀ ni ṣó ti wà ní ó ti wà ní àhámọ́ lásìkò yìí, ọ̀pọ̀lọpọ̀ ò ní fẹ́ kí wọ́n rí pẹ̀lú ẹ̀, but no, not people like us. So Alhaja Kaola sọ àwọn ọ̀rọ̀ kan tí mo rí bí exaggeration. Alhaja Kaola tí wọ́n bá rí fídíò yìí, mo fi Ọlọ́run Olódùmarè bẹ̀yín má bínú. You know, I'm not doing it to bring you down, and I'm not doing it to, you know, to hurt you. Ẹ rí wípé nígbà tí mò ń sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tẹ́ bá bínú lélẹ́yìí, ó yẹ kínú yín dùn, ẹ tẹ́ gbọ́dọ̀ fèsì lélẹ́yìí. Torí nígbà tí mo sọ wípé bẹ́ẹ̀ ṣe ń appeal yẹn, ó ní kí àwọn èèyàn máa appeal, ẹ jáde sí mi. Nígbà tó gún dìde nígbà yẹn, tí mò ń kí fún gbogbo àwọn ènìyàn tí wọ́n mọ̀ yín, tí wọ́n dẹ̀ ń dìde ogun sí yín, tán go against yín, tí mo dẹ̀ wà lẹ́yìn ẹ jáde yìn mí. So tẹ́lẹ̀ tí mo fẹ́ sọ yìí, tẹ́ ẹ bá like Alhaja Kaola, ẹ má jáde sọ̀rọ̀ sí mi. Ṣeun Adébóyè ni mí, ẹ mọ̀ mí dáadáa lẹ́yìn Gboyega Lawal, ẹ mọ̀ mí dáadáa tá a mọ́ra wa, tí mi lè dìde ogun sí yín ní anywhere nílé ayé mi, torí mo mọ̀ yín. Alhaja Kaola kì í ṣe ẹni bí wàláì tàláì, èèyàn ni Alhaja Kaola. Alhaja Kaola dá ní ilé ọkọ wọn tí mo mọ̀ wọ́n mọ́ nígbà yẹn, débi wípé nígbà tí Alhaja Kaola ò tí ì ṣàbíamọ, Alhaja Kaola ń tọ́jú ọmọ ọkọ wọn bí ìgbà tó jẹ́ wípé àwọn ni wọ́n bí wọn. Ara nǹkan tí Alhaja Kaola fi wọ́n heart mi nìyẹn. So wọn ò dẹ̀ lè perfect tán, tó bá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó, mi ò sí lára àwọn tó máa sọ wípé no, tó máa ní ìgbà tó wá ṣe tí ò perfect yẹn ni mo fẹ́ jáde sí, ìgbà tó ṣe tó dá mi ò yín. So ẹ má bínú, ẹ jẹ́ ń sẹ́mi sí ọ̀fun. Ẹ má bínú o. Now Alhaja Kaola ń sọ̀rọ̀ nígbà tí wọ́n ṣe fídíò wọn. Ẹ jẹ́ kí kọ́kọ́ sọ fún yín pé Oríyọmí Hamzat is fine, but where he is not conducive, and wọ́n fi ààyè ipò rẹ̀, wọ́n fi ṣègbè, wọ́n dẹ̀ fi ààyè ipò rẹ̀ pàtàkì rẹ̀ ibi tó yẹ kó wà ló wà. Wọ́n dẹ̀ fún àwọn ènìyàn tí ó ń bọ̀ wá rí Oríyọmí Hamzat, wọ́n fún wọn ní treatment tó yàtọ̀ sí eléyìí tí wọ́n ń fún gbogbo èèyàn. Nígbà tí Alhaja Kaola sọ̀rọ̀ nípa ẹ̀, mi ò lè sọ wípé no, torí mi ò tí ì débẹ̀. Mo wá ti débẹ̀,
mo tún wá ní ẹni tó ti débẹ̀, mo tún wá ní ẹni tó ní orúkọ. Alhaji Gboyega Lawal ní orúkọ ní ilẹ̀ Ìbàdàn débi wípé tó bá fẹ́ máa ka àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n á dárúkọ Alhaji, bí wọ́n bá dárúkọ Alhaji Gboyega Lawal fún àkọ́kọ́, wọ́n á dárúkọ wọn sí kejì, wọ́n á dárúkọ wọn sí kẹta. Ohun tí ó jẹ́ kí wọ́n máa tò wọ́n ni pé borúkọ yẹn ṣe ń wá. Alhaji Gboyega Lawal is one of the leading broadcasters in Oyo State, ṣùgbọ́n wọ́n lè dárúkọ gbogbo wọn lẹ́ẹ̀kan náà, so dandan ni kán dárúkọ ẹnìkan kan tó dárúkọ ẹnìkan. Bó ṣe máa jẹ́ nìyẹn o. Alhaji Gboyega Lawal náà ń lọ sí ọ̀dọ̀ Oríyọmí Hamzat lójoojúmọ́. Àná nìkan tí a sin màmá wọn nìkan ni Alhaji Gboyega Lawal ti dọ̀dọ̀ Oríyọmí. Àná nìkan ni mo gbọ́. Ọjọ́ tí màmá Alhaji kú gan, mi rò pé Alhaji ò dé ọ̀dọ̀ Oríyọmí. Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀, Oríyọmí dáa. Ó dáa lọ́dọ̀ Alhaji. Oríyọmí dáa lọ́dọ̀ Gboyega Lawal. Now, Oríyọmí is fine. He's even the one consoling àwọn èèyàn tó wá ń bá. So he's strong. He's ready to face it no matter how. He's ready to face it. Bí akọni ṣe máa ń ṣe nìyẹn. And gbogbo activists pátápátá must be expecting something like that. If you're an activist, that there is nothing you cannot face, somebody like VDM should be expecting something like this anytime, any moment. I'm coming on VDM, and I'm going to use his life to teach people. I don't bring people down, but I extract lessons from anything that happens. That is why I share the lessons derived. So, bí mo dẹ̀ ṣe ń sọ, àtẹni tó fẹ́ mi àtẹni tí ò fẹ́ mi, kóníkálùkù máa fi ṣe òdiwọ̀n ayé wọn. I don't sympathize with people. I face the reality and I say the reality. Now, Oríyọmí is fine, but I don't like him being in that position. But kò sí nǹkan tí a lè ṣe for now. Bó ṣe máa rí nìyẹn. Bó tiẹ̀ jẹ́ pé ó ṣẹlẹ̀ l'Abuja, ó ṣẹlẹ̀ ní Anambra, tí ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ó ní òfin ló hold. Tí àwọn Anambra àti Abuja yẹn gangan ló yẹ kí òfin hold dáadáa. Bọ́ oore náà ni wọ́n fẹ́ ṣe, so mi ò lè dúró tí wọ́n wípé dandan wọ́n ní láti jìyà nǹkan tí wọ́n fẹ́ ṣe oore fún. Àwọn tó organize yẹn àti Oríyọmí Hamzat àti Queen Naomi, the same thing dìjọ ni wọ́n. But tó yẹ kí wọ́n learn nínú nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀. But títí Oríyọmí Hamzat níbi tó fi yàtọ̀ ní wípé it was an advert. Gẹ́gẹ́ bá ṣe lè bí báyìí náà gbé advert tó yẹ pé presenter tọ́lọ́run bá gbà fún tá bá bá yín ṣe advert tí bá yàn polówó wọ́n máa ń sọ wípé wọ́n mọ̀ pè mí dòru tó bá yẹ pé wọ́n ní kán wá náà ni àwọn èèyàn máa wọ́n bẹ̀ dòru. Ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀. So nígbà tí wọ́n wá sọ wípé ká wá nínú ọ̀rọ̀ Alhaja Kaola, wọ́n sọ níbi kan wípé ẹ̀mẹ́wàá Lóríyọmí sọ pé ṣe ti ń lọ àti Queen Naomi náà, ṣùgbọ́n gbà tèmi débẹ̀ wọn kọ́ àwọn méjèèjì síbi kan náà, so mi mọ̀ bóyá wọ́n lọ wò wọ́n lọ́tọ̀ọ̀tọ̀. Èmi ò lọ wo Queen Naomi o, ọ̀dọ̀ Oríyọmí Hamzat ni mo lọ. Àwọn ọkùnrin nìkan ló dẹ̀ máa wà ń bẹ̀. Wọ́n dẹ̀ pè jáde fún wa, so wọ́n ti bá wa pè jáde. Wọn ò dẹ̀ pàtàkì ẹ̀ rárá, wàláì wọn pàtàkì ẹ̀ rárá bí wọn ó ṣe lọ wo gbogbo èèyàn. But wọ́n ní láti fún un ní ọ̀nà yẹn wípé àwọn èèyàn tó pọ̀ àwa máa wò ó, because wọ́n mọ̀ pé public figure ni. Yàtọ̀ sí pé ó jẹ́ public figure, ẹni tó bá ń fún àwọn ènìyàn, bó ti yẹ pé kò ń ṣe gbogbo ènìyàn ló mórè, àwọn ènìyàn kan fẹ́ lọ wò ó, then àwọn ènìyàn kan fẹ́ lọ mock, but wọn ní gbé sójú, inú wọn ló máa wà. But inú tí gbogbo wa bá fi gbé lọ pátápátá l'Ọlọ́run máa fi ṣe ẹ̀san fún wa. Èmi máa ń sọ wípé kémi jèrè iṣẹ́ ọwọ́ mi. So ipò tó wà kò dùn mọ́ mi nínú, but wọ́n fún wa ní privilege láti lọ wò. So mo wá wò pé ṣé àyè ṣé ẹ ti ń lọ ṣóyọ, because bí mo ṣe ń gbọ́rọ̀ yẹn ni mò ń sọ fún ọkọ wípé àwọn nǹkan kan wà tí Alhaja Kaola ń sọ emotionally, wọ́n wà carried away.